Èyí ni ètò Iri Owuro, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbàsókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 16 ẹsẹ̀ 1 títí dé 11. Ó kà báyìí: nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, kí a má bàa mú yín yapa kúrò. Wọn ó yọ yín kúrò nínú sínágọ́gù. Àní, àkókò ń bọ̀ tí ẹnikẹ́ni tí ó bá pa yín yóò rò pé òun ń ṣe ìsìn fún Ọlọ́run. Nǹkan wọ̀nyí ni wọn ó sì ṣe, nítorí tí wọn kò mọ Baba, wọn kò sì mọ̀ mí. Ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín, pé nígbà tí wákàtí wọn bá dé, kí ẹ lè rántí wọn pé mo ti wí fún yín. Ṣùgbọ́n èmi kò sọ nǹkan wọ̀nyí fún yín láti ìpilẹ̀ṣẹ̀ wá, nítorí tí mo wà pẹ̀lú yín. Ṣùgbọ́n nísinsìnyí, èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi, kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé, níbo ni ìwọ ń lọ? Ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín, ìbìnújẹ́ kún ọkàn yín. Ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín, àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ. Nítorí bí èmi kò bá lọ, olùtùnú kì yóò tọ̀ yín wá. Ṣùgbọ́n bí mo bá lọ, èmi ó rán sí yín. Nígbà tí òun bá sì dé, yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́. Ní ti ẹ̀ṣẹ̀, nítorí tí wọn kò gbà mí gbọ́. Ní ti òdodo, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ Baba, ẹ̀yin kò sì mọ̀ mí. Ní ti ìdájọ́, nítorí tí a ti ṣe ìdájọ́ ọmọ aládé ayé yìí. Inúnibíni yóò wà fún ọmọlẹ́yìn Jésù. Jésù ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ti àná pẹ̀lú ìfinilọ́kànbalẹ̀ ipa tí ẹ̀mí mímọ́ yóò kó nínú ayé Kìrìsìtẹ́nì. Jésù jẹ́ kí ó yé wa pé àwọn aláṣẹ àti àwọn aṣáájú ẹ̀sìn yóò gbógun ti Kìrìsìtẹ́nì. Jésù ṣe ìlérí láti rán ẹ̀mí mímọ́ sí àwọn tirẹ̀ láti mú wọn ní ọkàn le. Kí ni iṣẹ́ tí ẹ̀mí mímọ́ yóò ṣe nínú ayé àwọn Kìrìsìtẹ́nì? Ka ẹsẹ̀ 5, 7 sí 11. Ẹ̀mí mímọ́ nìkan ni yóò ràn wá lọ́wọ́ tí inúnibíni kò fi ní lè borí wa. Ohunkóhun tí à ń là kọjá ní àwùjọ wa lónìí kò gbọdọ̀ mú wa sẹ́ Jésù. Àdúrà. Jésù, nígbà ìdánwò àti inúnibíni, jọ̀wọ́ gbàdúrà fún àwọn ọmọlẹ́yìn rẹ. Àmín.